makweraka Sirigu, why you never want to go? Nana, you will say, that it is my peraka. I got the apple, I just said about it. I got it, I'm a fair about your wow. I just feel about it. I got it, I'm a fair about your wow. When you see you move, see when it's up to what you know, time where you fall asleep, I'm a second. Sirigu, ti we ni tamuwa. Iwi ye leta mama we igbole si ama sedele mama wo. Wani sirigu o. Wangirwe mwabekuku, nongenu kulegu se, tutiti makweraka. Ube warebe ubole kweza na kajo gafero bayo. Eru ude wagi. Fáwọn májàmú yòówá wà ní Sirigu wáyé péré ẹ̀wọ̀n ọmọkùnrin àpọ́nà máa ṣẹlẹ̀ pé ìwà gbọ́rẹ́ sẹ́fẹ̀ ayé. Ugbó wà lọ́dọ̀ ugbó èkó ẹ̀gbọ́n kájọ ká bẹ̀rẹ̀ ọ̀pá yó. Ẹnu tẹ̀wọ̀ mi fáwọn májàmú yòówá wà ní Sirigu wáyé péré. Ẹ̀wọ̀n ọmọkùnrin àpọ́nà máa ṣẹlẹ̀ pé o. Ìwà gbọ́rẹ́ sẹ́fẹ̀ ayé. Jíde wo dàpá yẹ́nì bẹ́ẹ̀ rẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ kó lápá. Ẹ̀rọ tẹ̀wọ̀ mi àwòkù náà sí ọ̀bọ̀rọ̀ tí ẹ mi yẹ. Àkẹ́kẹ́ ló wáyé pẹ́rẹ́ bàbá náà sùn sẹ́yìn pé ọ̀yẹ́wù sẹ́yìn o. Tutiti makweraka. Jíde wo dàpá bíjí ni yẹ sílẹ̀ gbẹ́yẹ̀ kọ́ tẹ̀ tó. Ẹ̀rọ tẹ̀wọ̀ mi àwòkù náà sí ọ̀bọ̀rọ̀ tí ẹ mi yẹ. Àkẹ́kẹ́ ló wáyé pẹ́rẹ́ iṣẹ́ náà sùn sẹ́yìn pé ọ̀yẹ́wù sẹ́yìn. Tutiti makweraka. Wani Sirigu o. Wangirwe mwabekuku, nongenu kulegu se, tutiti makweraka. Òpè ló yàtì ọ̀rí tuntun mu tí náà ti gbọ́tọ̀. Àwọn ọkọ yàrá ló yàtì yàrá yàrá gbọ́kẹ́lẹ̀ wúwa ẹ̀. Nínú wọn yẹ fìfì yìí ti sẹ́, ẹ̀mú tí ó yẹ yìí ń kí ẹ. Nínú fẹ́ yẹ fìfì yẹ sẹ́, ẹ̀ ó yẹ yìí ń kí ẹ. Wani Sirigu wáyé náà wọ́n yẹ tó kù. Láyé kí ọ̀nà fẹ́ gbẹgbẹ. Ọlẹ́ lóyìn bí ẹwà o. Ẹ̀mọ́ wọn o. Òpè ló yàtì ọ̀rí tuntun mu tí náà ti gbọ́tọ̀. Àwọn ọkọ yàrá ló yàtì yàrá yàrá gbọ́kẹ́lẹ̀ wúwa ẹ̀. Nínú wọn yẹ fìfì yìí ti sẹ́, ẹ̀mú tí ó yẹ yìí ń kí ẹ. Nínú fẹ́ yẹ fìfì yẹ sẹ́, ẹ̀ ó yẹ yìí ń kí ẹ. Wani Sirigu wáyé náà wọ́n yẹ tó kù. Láyé kí ọ̀nà fẹ́ gbẹgbẹ. Ọlẹ́ lóyìn bí ẹwà o. Wẹ̀lẹ́ mọ̀lọ́gbìnrin yóò kù ní bàbá sí ẹ̀yọ́gbọ̀n. Mo máa wù ní mẹ́sì ní bàbá sì sí ẹ̀yọ́gbọ̀n. Lẹ́wọ̀n ní
latia umawo nyelesi ugabina yukopa papa no na yamuse Tahiti makwera pa wane mono gbina yukuni yesi ayagbon wamawo nyelesi ni yesi aye lebu nyine na jaso ni jalo mugbabu akobi mu wa tete lebu nyine na jaso ni jalo mugbabu ariku wa latia umawo nyelesi ugabina yukopa iye no nye yamuse Tahiti makwera pa Tahiti makwera pa Tahiti makwera pa Wayirwe mwabe kuku Nanya nuku yeguse Tahiti makwera pa Wayirwe mwabe kuku Nanya nuku yeguse Tahiti makwera pa Nani motane makosini Nene fene makosini Ebe nukule makosini Atana gajo wa ngabera kwa yo Yuboka seo kama komi Nani motane makosini Nene fene makosini Ebe nukule makosini Atana gajo wa ngabera kwa yo Yuboka seo kama komi Amon lenu kuku mugile nama Amon lenu kuku mugile nama Wadi kona yoriyo Amon lenu kuku mugile nama Wadi kona yoriyo tu Amon lenu kuku mugile nama Upa wade kwa Upa wade kana gajo la bero baliyo Amon lenu kuku Akimaje bero mama Amon lenu kuku mugile nama Baba lonya kunu kwina jina Amon lenu kuku mugile nama Oye wuse Amon lenu kuku mugile nama Ije lonya kunu kwa kwina jina Amon lenu kuku mugile nama Oye wuse Amon lenu kuku mugile nama Wadi kona yoriyo Amon lenu kuku mugile nama
egume ugegbe na me ga oti kemi nu yawo me sanera gegbe na me no ga oti gbagara me di Jesu no ba eyo pari ro na ni seti gbagara me ga ji no ji me eyo pari ro na ni seti negbe na obo wa negbe na obo bi moto negbe na obo bu pon kuye ga ji Jesu no mo se baba gegbe na me o ni ga ri yawo bi o ma mi la yoya amahun mi ni suse emi re ma di Jesu no ba emi re ma de to mi abegbe unu na ya te mi ame na ya sami won unu na ya te mi ame na ya ye ba e hari wisi mi egbe agbeso wero agbeso boro iyo no we gbe ni le bugize baba je gbe ran me o ni ya de yawo bi o mo Jesu no bare mi ane bi ma le tawa mi agbe unu na ya tie mi ane na ya ye ba e unu na ya tie mi ane na ya sami nwo baba je gbe na me o amahun mi le ya ye ọmọ emu wa ọmọ na ya fo gbenete ọmọ emu wa ọmọ na ya fo gbenete ọmọ ka yeke no ma ọmọ ka yeke no ma ọmọ ma gun me ya ọmọ ma ga gun me suse baba yo mo we me na mo mo e agbon waye e ko te ko me ni la yo ni le mo ina ewe boko me ni la te yo igige mo ina ewe ọmọ ri agbon baba ọmọ re no ka yeke no ma ọmọ ri agbon sanera ọmọ re no ka yeke no ma ọmọ obi yo mo bi ye ọmọ obi yo mo bala suse ọmọ obi yo mo ọmọ obi yo mo bala pete o sa me yo mo we me o ne mo mo e agbon ye Usuna bunga no yime osanu ke ekumetia imutia no yime baba ke ekumetia fire mi no yime o baba ke ekumetia ọmọ ke yeke no wa ọmọ na ya ke ogbenerite baba yo mo we me o ne mo mo ya moye ọmọ ma gume yeko ọmọ ma gume yibata ọmọ ya gbon iye ọmọ na ya ke ogbenete ọmọ agbọn o ọmọ náà yàtọ̀ bẹ̀nẹ̀jẹ̀ bàbá yọmọ wẹ̀rẹ̀ o lẹ́mọ̀ mọ̀ rẹ̀ agbọn wáyé. Baba obuji no ge magbon uji go we me o baba obi ku owo kan o owo ku owo kan wo bu ame go ya konje eye yin go la teme no se ame go ya konje o ame ba me nata baba ji go we me o ula o Jesu no ba igona ya we ni jama igona ya ke ya no ri o ma
O wa home ni la bo, ame go gari seti. Imoto home ni la je, ame go gari seti. Baba la wo wo, uji go gwe me Jesu. Oji go ga bo ma, oyo gwe o ta fe bu webu. Oji go ori o ma, oyo gwe o bo kan bu webu. Baba ji go gwe me o, ni yari o yawo bi o ma. Igo na yawo yu tama, igo na ya kyo ya no yo ma. Iga ti moto no mo se, uje de higo wano. Iga fo wano mo se, uje de higo wano. Ibi mega ye wepo, uje de higo wano. Sanera mo la o, uje go go me baba. Na me go ga agbon ye, na me go ga agbon ye. Obi ku owo kan o, obi ku owo kan babu. Sẹ́wọ́sẹ́lẹ̀ ní mẹ́rẹ̀ tó mẹ́rin ọ̀wá náà orí ẹ̀rẹ̀. Ọ̀pùyì lọ́rẹ́ náà kí ẹ̀rọ pọ̀ fún parí ọ̀wá náà ṣe mẹ́. Ìwé ẹ̀rọ mẹ́tẹ́rin náà kàrí rí lọ́sẹ̀. Àwọn sẹ́ni kò má kú kò dá o ní mímọ́ rẹ̀ tó ẹ̀rọ tí yéke. Sẹ́wọ́sẹ́lẹ̀ ní mẹ́rẹ̀ tó mẹ́rin ọ̀wá náà orí ẹ̀rẹ̀. Ọ̀pùyì lọ́rẹ́ náà kí ẹ̀rọ pọ̀ fún parí ọ̀wá náà ṣe mẹ́. Ọ̀sẹ̀ wọ́n sẹ́yìn ní mẹ́rẹ̀ tó. Mano gẹ̀mẹ̀, mano gẹ̀mẹ̀. Ọ̀sẹ̀ wọ́n sẹ́yìn ní mẹ́rẹ̀ tó. Mano gẹ̀mẹ̀, mano gẹ̀mẹ̀.
ose awasani kuna kikuota o ni bumere tele yeke asawasani ni mebe to mari yamano biame obuji lele no kema pon popari yamano se Iga mi baba igi to la yewu Iga mi je igi to la yewu Iga mi ami wa me o nei mo si ba mi ya Iga so wa ya te lo wi e ina mano ke ko me Iga mi baba igi to la yewu Iga mi ami je igi to la yewu Iga mi ami wa me ya nei mo si ba mi ya Iga so wa ya te lo wi e ina mano ke ko me Ose mo se yan ni me do Imano geme, osapano geme. Awasani kuma kwekota oni kumara tame botiyeke Asawasani ni mebe to mari yamana omiame Opuji mege no kima pon Papari yamana aseme Wadoriya awasi awanore roma Iya diaruru yamanu Iya yaka magba wakole siye Deikuru wakume kuwota o Eri wakwe otiyeke Adegeri ogeleno Sanoyi ma uwa wari mama o Wadoriya awasi awanore roma Iya diaruru yamanu Iya yaka magba wakole siye Deikuru wakume kuwota o Eri wakwe otiyeke Adegeri ogeleno Sanoyi ma uwa wari mama o Osama se ni mere do Imano geme, osapano geme. Osama bakwa se ne pasi uwa se ko mo ye position re ni ga ro wa go bugbe e pasa na ri ga ro mo wa ga ro te keke no ri ri ga yele ro sa lo po akio Osama bakwa asana pasi uwa se ne ko mo ye position re ni ga ro wa go bugbe e pasa na ri ga ro mo wa ga ro te keke no ri ri ga yele ro sa lo po akio Baba epo se ro sa logo kan o Do se no na kina do na wa ge we obi we fa yo mo ta o afi fa yo mo ti eke Tego ta oye teli ye ko ye ro ri kume Baba epo se ro sa logo kan o Wọ́n sọ̀rọ̀ ní mẹ́rẹ̀ tó. Imano geme, osapano geme. Ọ̀sẹ̀ wọ́n sọ̀rọ̀ ní mẹ́rẹ̀ tó. Imano geme, osapano geme. Agbákíá. Agbákíá rí ọ̀sẹ̀ mọ́. Agbákíá rí ọ̀sẹ̀ mọ́. Òun Kọ́yọ̀ ṣe ní bùkì. Owó kú ti kú. Kọ́yà òbẹ́lẹ̀ o. ọmọ Agbákíá. Agbákíá rí ọ̀sẹ̀ mọ́.
sema. Òwú. Ẹ ṣe ní bùkì. Owó kù ti kú. Ọjà ò mẹ́rẹ̀ o. Urede nwere gbe o. Urede nwere gbase. Uwe ni nagbọn tiɲɛ ka o. Urere nwere gbe o. Urere nwere gbase. Uwe ni nagbọn ko bɔ lele. Urere nwere gbe o. Nwere gbe. Urere nwere gbase. Efɔda nagbọn tiɛri ma o. Urere nwere gbe o. Urere nwere gbase. Uwe ni nagbọn ko bɔ lele o. Urere nwere gbe o. Nwere buwa. Urere nwere gbase. Nagbọn tiɛ la yenu nwere gbe. Urere nwere gbe o. Urere nwere gbase. Uwe ni nagbọn ko bɔ lele o. Urere nwere gbe o. Masi ata Urere ko. nwere gbase. Uwe ni nagbọn tiɛ o. Urere nwere gbe o. Urere nwere gbase. Go.
no gwalo do no ma so odo ni ya gwalo mi e ni o bi ajere brother ni kemo ya fe ni yo we be no yo se la tian no ma emi na wa ya fe ami ni na ogwalo mi ere ti o sa eto ogwalo wa mi ere ti o sa lo po agari se na ya bi Jesu oba no re dori oba yan o jagun aworo me no ri so ye ya na latian gaga gorun ta abia balo nya to yan gun tiri gba fere pe oba ro ya ga me o abia balo nya to yan gun oro me no ri so enano no ri keke ni Jesu ye na ya ikuni kuna na ya pa lo me mi iwon ni me so na kun ya pa lo me mi ekitani pe na kun ya pa lo me mi uru me na no mo ya kun ya pa lo me mi o be mo ko no ye no ma pa lo me te accident la roja e di te kuwa o be mo ko no ye no ma pa lo me te ikota bi si kan la roja e di te kuwa obewo kono ye no ma ko lo mete akinu wariri gato tu wa ye ga mi go ba obewo kono ye no ma ko lo mete imuno nu wariri ga wina tu wa ye ga mi go ba uta ono na o ye no ma ama lo me yo bo ye no ma o ga ko lo me mi o eru ni na le gbe me eyin na ni o ma me ya fe agbalo me be to sanera agbalo me mi ogbeni ni yo bo me gbe agbalo me mi ogboni ni yo bo me gbe agbalo me mi kome kama ni yo bo me gbe agbalo me mi Someone born. Emi na mano saso ni meji taga someone born. Emi na mano sati agone taga someone born. Emi na mano saso ni meji taga someone born. Umama gome gate, ege na wa ki ya tege. Salera mala, wa iri okwa yin ya bo. Ni agari ese ogwe manara me yagi kesede umawa gbome gate ege na wa ki ya tege sadera mala wa iri okwa yegi abo ni agari ese ogwe manara me yagi kesede emi no ma no sati agone toga someone born. Emi na ma no sati agone toga someone born. Emi bu oya no same jaje me eta me yinyeta nagbon na yo bi wa egbe eta me unu tan nagbon ya bi wa egbe eta me yinyeta nagbon na lo bi wa egbe ugasati yunuri ame manoge mu me liku ugasati yunuri ame manoge ri yo bo me wari sati ri ame ma o salo kwa emi bu oya no same jaje me eta me unu tan nagbon yari ari wa ehia eta me yinyeta nagbon na yo ri wa egbe eta me unu tan nagbon yari ari wa ugasati yunuri ame manoge mu me liku ugasati yunuri ame manoge ri yo bo me
Wẹ́rí sẹ́tì yàmẹ́ mọ́ sálọ mọ́. Èmi nà máa nà sásì ẹlẹ́rìn tọ́lá sàmù bọ́. Èmi nà máa nà sásì ẹlẹ́rìn tọ́lá sàmù bọ́. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Sana gbina na dare mu gbina ya gbina o. Kemi na gbon so ni me return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Osana hopo na dare mu gbina me. Kebo na go so ni me return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Osana gbina na dare mu gbina me. Kemi na gbon so ni me return to sender no holy go fire. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Ugbe ni me na filo ri Jesu no ba. Ni dare keni ma dare ra me return to sender no. Ugbe do ba o na we filo go bu ni mo ba na. Ni dare keni ma dare o return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Kemi na gbon so ni me ta return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Owó làárà yìí rẹ̀ nà yìí rẹ̀. Tọ́lá pọ̀nú kẹ̀rẹ̀ pọ̀pọ̀ fún gbẹ̀rẹ̀ o bàbá o. Owó làárà yìí rẹ̀ nà kẹ̀rẹ̀ pọ̀n. Àgbọ̀nú kẹ̀rẹ̀ yàrá fún gbẹ̀rẹ̀ o bàbá. Bàrà mi lékè, òun yẹn rí mu rẹ̀. Òrò àwọn tá o, òun yẹn rí mu rẹ̀. Ìmọ̀ wọ̀ tó wù, ìmọ̀ wọ̀ òkè wù. Kọ́mọkọ́mọ nù kí yóò wù pàlọ́ rẹ̀. Ìyókè mú wọ̀ ewu. Osana gbina na dare mu gbina me gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Osana gbina na dare mu gbina ya gbina. Ugbe na gbon filo ni ma dare return to sender no. Osana gara me o. Osana gara me. Osana gara me. Osana gara me. Ameyi sare gara no moja. Osana gara me. Suni sari Jesu na moja. Osana gara me.
sekwe mefo. Sana wa sana da fe ke wo yo kwe. Iye bawe ni meye ke iye bawe sekwe mefo. Sana wa sana da fe baba ke wo yo kwe. Iye bawe ni meye ke iye bawe sekwe mefo. O sana se na we se na wa ba ye bo se kwe Iye mefo. bawe ni meye ke iye bawe sekwe mefo. Ibo ya no ye bo me e di ami ti o baba ni baba. Ah o baba. Iye bawe ni meye ke iye bawe sekwe mefo. O sana wa sana da fe ke wo yo kwe. Iye bawe ni meye ke iye bawe sekwe mefo. Sonny Osa Yagmo CDHMA Igbobi community. Osani o Philip Ami Philip ni Osa Yagmo Ose Beje. Osawerian obi Osayagbo lọ́dọ̀ ni mo ṣe fẹ́ náà yàwó ẹ̀ máa pọ̀. Osawerian Osayagbo aka Warlord. Wọ́n yìí ṣe pé
Ebose na le kabaka, iye Tony Kabaka. Kayi mi gine monta gbole ni oje. Ebose na le kabaka o. Uye gba, tina uye ga mukera, gba mama boy. Wali rio, ebose na le jeme. Iye mana monta o, iye dekenu uriye. Uburi aye yo, umari je monge nusa aye. Imose na le jeme o. Comrade Tony Kabaka, State President, Akumbe Ventures. Baba Yeboke Neve Rundawe, Amira Miyene Demu. The Chief Osadola Okefa, the Enobore of Ekbaland, who is in Baba of the Runawa.
tẹsẹ̀ wo yẹn o ẹ̀rọ ni mo ti àmì ẹ̀yà yìí sí. Ujili fẹ́rẹ̀ kú wá 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 sí. Iye oríye ìdára mi kú mi náà èkú yìí sọ̀fọ̀ yẹ pé yẹn mú láti wá o kókó gbẹ́mi gbogbo mẹ́rin wáyé sọ̀yà mi pé ní ìmùlẹ̀ òye. Ìwádìíwádò kọ̀wé gbòòsà oyè ti kí ẹ̀rọ náà kéré oníta ní mo sì mẹ́wẹ́dò aka Agbo Malaka state president Edo state general welfare yàrá yóò báwo ló mú ti àmì ẹ̀yà yìí sí o. Ujili fẹ́rẹ̀ kú wá 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 sí. Àwọn ọmọ yẹ wẹ̀rẹ̀ ọmọ tún náà gbọ́ bọ̀mà èlókìnnà náà bí pọ́n mà ní yorùbá yàrá yẹ kẹ́ nígbà yìí dé ní yàrá jẹ̀rẹ̀ o àtẹ̀yàn lókè òye àtẹ̀yàn lókè vice president Edo state general welfare. Ìjọ oríye nìsáwọ̀ mi ọkùn mi náà wí sọ̀wọ́ yẹ kẹ́nyà múládé rùmọ́nà nù tẹ̀sẹ̀wọ́ yẹn ọmọkùnrin yẹ fọ́nù nílé òye. Kenneth Osakwe aka Kenneth Ope yàrá yóò òbí Osakwe ni o. Gọ́fìnà Osakwe mẹ́ oníta ni mo sì mẹ́wẹ́ tó ẹ̀rọ ni mo sì mẹ́rin wọ́n ẹ̀ ìfọyọ̀ mẹ́yẹ ké ní ìyàtẹ̀ ọ̀rá. Chairman Ringold GRA Park Comrade ikú mẹ́rin wò oníta ni mo sì mẹ́rin yàrá báyọ̀ aka Oríẹ̀tì Mr. Ima Ọfasuyi oníta ni mo sì mẹ́wẹ́ tó yorùbá yẹ mẹ́yẹ ké ní ìyàtẹ̀ ẹ̀rọ ni mo sì mẹ́rin. Vice Chairman Okopa ìyàrá rayo Prince jẹ́bi mẹ́rin orí àgbẹ̀ kan mẹ́ gbogbo tó wù pé ipò ẹ̀rọ ni mo sì mẹ́rin iná fọ́rí ẹ̀rẹ̀ orí àgbẹ̀ kan ní kó jẹ́bi base lẹ́sẹ̀ bàbá Prince Uyi amẹ́kan ní mo sì kòkó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ rọ̀rọ̀ rúmẹ́nà nù tẹ̀sẹ̀ wọ́rí ẹ̀rẹ̀ ọmọkùnrin mi yẹ pọnú rere kan mẹ́rin ìlàjẹ́ òye. Prince Uyi amẹ́kan CDA chairman Welu community wọ́n gbọ́dọ̀ tọ̀nà fún péré ìyá tẹ̀wá o. Sunny Ekwase vice chairman Welu community. Iye kùpọ̀nù yẹ gbẹ̀wé nu rẹ̀ jẹ́ fún ọ. Yorùbá yọ̀rọ̀ yẹ kẹ́ nílẹ̀ yìí dé. Iye ni mo ṣe ní iye rẹ̀ o. Oníta náà fi wọ́n tó ṣe. Mrs. Lawrence Amẹ́kọ̀ níṣe ẹ̀rọ fọ́rí ẹ̀rẹ̀ níye rẹ̀. Matron Oníta. Kọ́sàrẹ́ lò ní pọ̀wọ́ sọ o. Yorùbá yọ̀rọ̀ yẹ kẹ́ nílẹ̀ yìí dé. Ẹ̀rọ ni mo ṣe rẹ̀. Ẹ̀fọ́ sàrọ̀ wí pọ̀wọ́ sà. Nọ́kẹ́ ẹ̀gún community rẹ̀ ìbí ẹ̀kún yẹ fẹ́fẹ́fẹ́ àkùnkùn ẹ̀kún wà wá jẹ́ fún ìwé o èyí ẹsẹ̀ ti làwọn wẹ́pọ̀ ìbí ẹ̀kún ọ̀tọ̀ pé bẹ́ẹ̀sọ̀ olùta ẹ̀kọ́ sàlọ́ ìfowópamọ́ wẹ́sẹ̀ rẹ̀ nínú yẹ kú ọmọ ẹ̀ ẹ̀rọ ni mo sẹ̀mẹ̀ lọ́gẹ̀ olùta lọ́gẹ̀ rẹ̀ wọ̀ yàtọ̀ tọ́rí sì rẹ̀ mọ̀mọ́ rẹ̀. Don Rishi Oriaba President Royal Eminent Club also State President Italy MD Don Rishi Motors MD Don Rishi Oil and Gas also MD Heavy Sky Limit Importer and Exporter Yaroyo.
original na ele ma dey come again. That is Sylvester, aka Baba Toki one of Eshala. Arabo, wọ́n ṣe ọ̀nà yẹn gbọ́ ẹ̀ olùtà ló di ebi ìyàrá yóò ìyàrá ọ̀gá yóò rẹ̀ ọ̀rá. Iye ni mo ṣe lọ́gì ẹ̀ ẹ̀túndé fún mi ní iye mẹ́rẹ̀ èmi sẹ́fẹ̀ kọ́ epo ẹ̀yìn náà òye. Mrs. Pratt ọmọ ká oníye intelligent so-fine police officer ìlàjì ìyólítà princess náà. Ẹ̀jí Osawumese aka Ọ̀kẹ́ni one of Italy, vice chair president Royal Emirates Club Yarodo. Ètò oríṣiríṣi mẹ́ta lè má lè pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìwé sweet elegance ladies club. Nọ̀nà yíyá ẹgbẹ́ ọmọ Mrs. Ellie Taosa aka Arime one of Modena Cheleji, vice Cheleji Bereba Mrs. Meg Momodu aka Sunshine of Modena. Báwo kò ló mú ti àmẹ́yà yìí sí o? Ujigi fame kuwewewe se. Ìyá náà wọ́n lọ́wọ́ dey come like a patron here. Na the Tinian of Netherlands. Àrùwátọ́ ìmọ̀ pọ̀ ní ẹ̀rẹ́. Àná ìlú náà dey come like a young winner. Mama Yebetu one of Torino. Wàtọ́. Àná ìlú náà dey come like a Ambassador Eri Osawaru, Governor Isiyo community. Wàtọ́ bàbá wetin dey kù. Àmọ́ máa yẹ wẹ̀rẹ̀ ọ̀sàsàmẹ́ lórí wà fún ẹ̀. Yẹ̀bọ́yẹ̀rọ̀ yẹ̀kẹ́ nílẹ̀ yìí ẹ̀rà ni mo ṣe rẹ̀. Ìsókò pátákó ọ̀nà Fòlùkù, Governor Fòlùkù community. Ẹsẹ̀ mẹ́rin omi ó pa mẹ́, omi ó gbọ́ bọ́ mẹ́rin ní wẹ́wẹ́. Ẹsẹ̀ ni mo ṣe náà fi ẹ́, ìyá padà bí màá léwẹ̀ o. Ìmọ̀gbàrá wa ẹni ìgbé ẹsẹ̀. Ẹsẹ̀ ní omi ó gbọ́ bọ́ omi ó pa mẹ́. You chairman, Utagma community. Water. Comrade Mother Abu MD Ebika aka Ezekawa Osakolo Oriosen Egieme aka Adolo one of Eka MD Adolo Hotel MD Adolo Rentals Yaroyo Peter Manomi Wadiae Koko Gbere to Gbere Logo Nana nu tesi awo ọmọkùnrin fọnú èrè òye ebi dáná mi wà tí a yè wà mọ̀ sọ̀tọ̀ ọmọ mi ní lónà. Jìnnì ẹ̀sán nílẹ̀ lórí ọ̀rọ̀ dé yorùbá yọ̀rọ̀ yẹ kò ní yáde ẹ̀rọ ni mo ṣe lókè rẹ̀ níta lókè wẹ̀dọ̀ ẹsẹ̀ ló sì wà yàrá yóò. Ògbẹ́dẹ̀rẹ̀ rẹ̀ lókè rẹ̀ orí òun ọmọ rẹ̀ lẹ́rẹ̀ rẹ̀ oníta lókè wí yàrá yóò. Gbẹ̀dẹ̀ mi ní ìwé rà mí. Ògbẹ́dẹ̀ ìwọ̀nmà aka ayọ́mọ̀sọ̀gbẹ̀ grétìlọ̀. Ẹ̀dì young entertainment wà tó ta lè ọmọ lókè náà. Ògbẹ́wọ̀ wọ̀ ló mú ti àmẹ́yà yìí sí o. Ujigi fame kuwewewe se. Usanero pẹ̀lú mi wà ní ọba yọ̀rọ̀ yọ̀kẹ́ ní ọdẹ. Kòkó gbẹ̀rẹ̀ tó gbẹ̀rẹ̀ rọ̀rọ̀. Ìrànà ló tẹ̀sẹ̀ wẹ̀ mi àmẹ́ o. Usanero pẹ̀lú mi mi kéde. Pẹ̀lú kí o yára ọ̀rẹ́ òra mi. Iná lè má lè fún mi kí ẹ̀. Use executive. Nọ̀nà ẹ̀chẹ̀mà. Ẹ̀yọ̀rọ̀ bó. Òsàmójúlera wà tọ̀. Ọ̀bẹ̀rẹ̀ bá Prince Adébọ́lá Eneisena Ìlàwúrẹ́ Vice Chairman Ọmọrí Ifágúyì Adébáyọ̀ Secretary General Yaroyo. Adúkẹ́lẹ́ ti lẹ́wọ̀ mẹ́wọ̀ níta ní mọ́sẹ̀ mẹ́wì yàrá gbàgbàjò
Adepoji Ezomo Adebayo Piano Ogunbo Lórí Sàròdìàn Assistant Secretary General Òtẹ́wà wọ̀lọ́ mú di àmẹ́yà yìí sí o. Ujigi fẹ́rẹ̀ kú wá 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 sí. Ìyàgbọ́bọ̀ Peter Provost Solomon Augustine Sekula Zona Chairman Adelewa Okede Zona Chairman Òtẹ́wà wọ̀lọ́ mú di àmẹ́yà yìí sí o. Ujigi fẹ́rẹ̀ kú wá 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 sí. Imade Noyo Samoji Mission Road Chairman Iye Urumela no tese wele Amakuna ye gwanu were kome ni layo Koko gbe me to kome go Itani mo se le ra suwe Edo Billy Akure Zona Chairman Osokuru Uji Bush Inspector Prince Alawole Elawure Chairman Revenue Collection Adams Rotimi Patron Hussein Community Water Baba Òtẹ́wà wọ̀ ní mú ti àmẹ́yà yìí sí o. Ujigi fẹ́rẹ̀ kú wá 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 sí. Adalẹ́gbẹ̀ẹ́ ló tún mẹ́ Club 1 Officer Ìmọ̀láyé Patron Òtọ́lọ́sẹ̀ wẹ́rẹ́ báyìí náà fà ní ẹ̀rẹ̀ Mercy Opicago Patron Ayáwẹ́ sí o. Òtẹ́wà wọ̀ ní mú ti àmẹ́yà yìí sí o. Ujigi fẹ́rẹ̀ kú wá 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 sí. Òtẹ́wà wọ̀ ní mú ti àmẹ́yà yìí sí. Ujigi fẹ́rẹ̀ kú wá 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 sí. Ìjọ rẹ̀ wọ́n máa yọrẹ́, mo ṣe mẹ́rin rẹ̀ rà lókè, pàdé báyọ̀ náà yẹ kìíní yàdé. Ọmọdé wa gbọ́ o, èèyàn yìí kì ọmọ. Iná lè má lè kọ́ lẹ́kẹ̀ Fiona Youth Community, yàrá wà yóò. Pàfíìtọ̀ Àgbọ̀nsẹ̀, ọ̀jọ́ wẹ̀rẹ̀, Fiona Youth Community, yàrá wà yóò. Mr. Dixon, Fiona Youth. Ambassador Eri Enamuna aka Papa Naira Yaroyo Governor Fiona Youth Community Wamo Soto Oye gbada mi ọtún ní Gbọ́gbà tọ̀lẹ̀ tó yí. Vice Chairman Bereba Harrison Agbonse Fiona Youth Community Òtí Jẹ́rẹ́wé Oyèsàbáyọ̀ Onítàlókè Wíyàròyò Gbogbo Ògùnpé Ikú ẹ Youth Chairman Fiona Youth Community Iná ìlẹ̀ wà lè fún ẹ̀jẹ̀ the great Olita Boys aka Aláwòsàn Iná ìlẹ̀ wà lè fún ẹ̀jẹ̀ tùmẹ̀ OMC Ogida Nations Club President Dan Ahmed Vice YMD Important Oge Super Sound President Wato Oyi gbọ́dọ̀ mi ọtún ní Gbọ́gbà tọ̀lẹ̀ tó yí. ìwọ́díwọ́dọ̀ ẹ̀jìyàn Joseph Otakunle aka Kutoso iná ìlẹ̀ má lè fún ẹ̀jẹ̀ Òkúra Sanni Òkúra aka Infinity Bar Ọ̀pọ̀sàmẹ́ lọ́yọ̀ sàyẹn nù sọ́yẹ̀ onítàwẹ̀dọ̀ òkè ìlànà náà kéré Odùmá Oyi gbọ́dọ̀ mi ọtún ní Gbọ́gbà tọ̀lẹ̀ tó yí. ẹ̀dọ́ Wá ní tọ̀lẹ̀ ó. ẹ̀dọ́ ló sọ̀mù. Wá ní tọ̀lẹ̀ ó. Wàkẹ́ yí ló kù lẹ́gbẹ́ lẹ́yìn lọ́lọ́